so wọ́n yẹ rẹ́rìn mo ní kí ló wá pa ẹlẹ́rìn wà ní ilé ọkọ ló ń wà ilé ọkọ wo ṣé o jáwé fún mi ni. ọ̀sẹ̀ tí ẹ rí wọn lọ́dọ̀ pásítọ̀. ó sì wá sọ́dọ̀ mi ọ̀sẹ̀ tí mo rí wọn lọ́dọ̀ pásítọ̀. bó ni wọ́n ti ń ṣiṣẹ́. ó máa receive call fún odidi 45 minutes ọmọ níta ló pè é ní pásítọ̀ yẹn ń pè é mo ní ọjọ́ tó mo ti dálé ayé mo ní èèyàn ló máa pe pásítọ̀ ẹ̀ dáàdi ẹ̀ gbàdúrà fún mi mo ní báwo ni èèwọ̀ pásítọ̀ àti máa pè é fún 45 minutes kí lẹ́yìn sọ. ṣé ẹ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. irú ìgbéyàwó wo lẹ ṣe. a ṣe so èmi ló mú ẹjọ́ wá sí ibi nípa pásítọ̀ Ọláyínká Dáúdù tó jẹ́ ọmọ bíbí ìlú Ayégbájú Èkìtì. Ayégbájú àbáyédé. Ayégbájú. Okay. So àwọn ló gba ìyàwó àti ọmọ lọ́wọ́ mi so wọ́n gba ìyàwó yẹn ní ìyàwó yẹn ó wá ṣe ìgbélé lọ́dọ̀ wọn ọ̀rẹ́ ẹ̀ ló introduce ẹ̀ sí pastor so Ìbàdàn náà ṣì wà ń bẹ̀ yẹn gan ìyàwó wọn ṣì wà ń bẹ̀ ọmọ ìlàwọ̀ ìyàwó wọn àwọn tó wà mọ̀ nílẹ̀ yàyíká wọn dáadáa máa gbọ́ nǹkan tí mo ń sọ lálẹ́ yìí ìyàwó pastor yẹn ilé yẹn ló wà òun kàn wá ṣe bí ẹni tó ṣe ìgbélé ni títí tán fi lé arábìnrin yẹn síta arábìnrin yẹn títí tó dẹ̀ fi kúrò mẹ́yẹ kò bímọ òun tó dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ fún odidi ọdún 5 kó tó kú kò lóyún. àmọ́ bẹ́ẹ̀ ti wí ọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá yìí o ẹlẹ́ẹ̀rí ìyàwó yín mọ́tò lẹ́lẹ́ẹ̀rí o ọ̀rẹ́ mi ni mo fẹ́ lọ kí ni mo ṣe ń lọ ni mo wá rí ní car wash àdéhùn ní after Lokotama junction so síwájú wá rí ṣọ́ọ̀ṣì ní ẹ̀gbẹ́ Christ Healing and Miracle Apostolic Church ní car wash àdéhùn tí mo ṣe yà sí ẹ̀gbẹ́ kan nìyẹn mo dẹ̀ rí mọ́tò yẹn mọ́tò ìyàwó mi bẹ̀ 357 GG so mo ṣe mọ́tò ará ilé mi lélẹ́yìí mo ṣe yà níbẹ̀ nìyẹn mo dẹ̀ rí pásítọ̀ torí mo ní àmì ìdánilójú pé arábìnrin yẹn ti sọ nípa mi fún dáadáa ó dẹ̀ ti fi fọ́tò mi wọ̀n ó ti mọ̀ mí bọ̀tẹ̀ mi ò mọ̀ bí mo ṣe rí ó wọ jàlámíà white ó dẹ̀ jókòó sórí ìjókòó so bí mo ṣe rí nìyẹn ẹ kúrò lẹ́sà wọ́n dẹ̀ kí mi wọ́n ní ṣé kò sí o wọ́n ní ẹni tó ní mọ́tò yìí ni mo béèrè ó ṣe kò sí ó ní báwo lẹ́yìn ṣe jẹ́ o mo ní ará ilé mi ní ẹni tó ní mọ́tò yẹn ojú wọn bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń dá ẹ̀ nọ́mbà ẹ̀ ní 12 times tí ò gbé pásítọ̀ yẹn àbúrò ẹ̀ Ọpẹ́yẹmí Àlùkò òun jọ ń gbé lọ́dọ̀ mi náà gbà tó ń gbà lọ́dọ̀ mi ni àti Sanmi wọ́n wà ní àbúrò ẹ̀ méjì yẹn wà nínú ilé ní bẹ́ẹ̀ mo dẹ̀ mọ ohun ẹ̀ torí òun fúnra ẹ̀ ní tiny voice ìyẹn late ìyàwó yẹn ó ní tiny voice so bí mo ṣe ń bá máa yẹn sọ̀rọ̀ ni mo ń gbóhùn ẹ̀ nínú ilé torí òun ò rí ta mo ṣe gbóhùn ẹ̀ nínú ilé nìyẹn mo ṣe aṣọ fún pásọ̀ pé ẹni tí mo ń béèrè ló ń sọ̀rọ̀ nílé yẹn torí tó bá sọ̀rọ̀ láàrin 1 million èèyàn mo mọ ohun ẹ̀ yàtọ̀ so bí mo ṣe pé ẹni tí mo ń béèrè ló ń sọ̀rọ̀ nílé yẹn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹni mo dá ẹ̀ nọ́mbà ẹ̀ so bó ṣe wá pé ẹnìkan síta nìyẹn wọ́n ní Olúyẹmí wíwá ẹ̀ ṣe jáde síta nìyẹn wíwá tó dẹ̀ jáde síta ó lẹ́yìí ó mọ́ra mo ní ẹni tí mo béèrè ṣe kò pupa sàmúnìyàn dúdú mo béèrè ó ní ẹni tó ń sọ̀rọ̀ nílé nìyẹn ó ní ẹni tó béèrè kò sí ibi olùkọ́ mọ́tò sí ibi yìí lásán ni ókè sà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa lọ so bí mo ṣe tẹ̀síwájú nìyẹn láti lọ sí ọ̀dọ̀ ẹni tí mo wá ẹni tí mo dẹ̀ wá yẹn èmi ò pé bí ṣọ́ọ̀ṣì bẹ̀ ló ń lọ mo ṣe dọ́dọ̀ ẹ̀ ó ní bó mo yà sí látàárọ̀ tó ń ti yín expect mi mo ní ṣọ́ọ̀ṣì tó wà níbí mo yà sí pé ó ní kí ni mo ṣe bẹ́ẹ̀ mo ní mo rí mọ́tò ara ilé mi níbi ṣọ́ọ̀ṣì yẹn wá ní oníyàwó pásítọ̀ wọn ni mo kàn wá rẹ́rìn pé àwọn ọkọ ọ̀mùdá ṣe wá jẹ́ ìyàwó pásítọ̀ yín pé báwo lè yan ṣe máa fẹ́ ìyàwó tí ò ní mọ ara ilé ẹ̀ mo ní because ara ilé ẹ̀ ni mi tó ní wá ṣe pé ó fẹ́ ìyàwó ni mo ní màá mọ̀ wá ní kò rí bẹ́ẹ̀ ó ní ó kọ̀ra ṣe ìgbéyàwó yẹn nínú ṣọ́ọ̀ṣì ó ní to extent pé wọn ò pe ẹbí kankan síbẹ̀ mo ní ó possible mo ní but mo ní àwa ará ilé àmọ̀ sí bí mo ṣe pretend lójú ẹni láti lè gbọ́ details
lẹ́nu wọn wá gbé ó wá ní ọmọ méjì kan ó ní òní náà jẹ́ òní Tèmítáyọ̀ òní Abímbọ́lá Faith mo ní okay mo ní it's true mo ní òní náà ni mo jẹ́ so bó ṣe bẹ̀ sí ń sọ̀rọ̀ fún mi náà nìyẹn lọ tó wá ní wọ́n wá ń gbà kan mo ní ṣé ó ti pẹ́ tó ti ń wá náà ó ní ó ṣe ń wá náà ni ó ní ó ṣe ń wá títí tó fi di pé wọ́n ṣègbéyàwó tó bá ní pé ṣé pásọ̀ yẹn ṣé kò níyàwó tẹ́lẹ̀ ni ó ní oníyàwó níbo tó ṣe ìyàwó ẹ̀ ó ní lẹ́dùbà tó bí tábàbí yẹn ń wá ó ní wọ́n jà mo ò lè tẹ̀lé dárúkọ ẹni lórí afẹ́fẹ́ ni so ó ní wọ́n jà ó ní bọ̀tìgbà tó wá ti ẹni iṣẹ́ àwa wọlé ó ní bọ́dẹ̀ ṣe wọlé ó ní náà ti ṣe ìgbéyàwó yẹn mo wá ní bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn tán bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ ni fóun fúnra yẹn pè mí nọ́mbà ẹ̀ 34 18 69 34 nọ́mbà tí mo mọ̀ sórí dáadáa ni bó ṣe pè mí nìyẹn mo ṣe wá wò ó wọ́n wá sọ fẹ́ni pé kò excuse me mo ṣe píkọ yẹn nìyẹn ó wá ní pé kí padà síbi tí mọ́tò yẹn wà ó ní pé kí padà síbi tí mọ́tò yẹn wà pé òun wà ń bẹ̀ ok o excuse me mo ń bọ̀ o mo fẹ́ mo níbẹ̀ náà mo máa gbà lọ so bí mo ṣe débẹ̀ ló ní hello báwo ni mo kọ ay how are you báwo ni kí ló ń ṣe ń bí kí ni kan bẹ́ẹ̀ mo ní wàá kọ́ máa gbàdúrà káàkiri mo ní ìwọ tó wá kọ̀ fẹ́ gbàdúrà tó dẹ̀ wà ládó tí mo dẹ̀ wà ládó ṣe wọ́n yẹ kó sọ fún pé ó wà ládó ó kàn rẹ́rìn so bó ṣe rẹ́rìn mo ní kí ló wá pẹ́ rẹ́rìn wá ní ilé ọkọ ló ń wà ilé ọkọ wo ṣé o jáwé fún mi ni àbí mo ní ọ máa ṣàwàdà mo ní aláwàdà ni ẹ so mo ní kí ló wá ṣe yíbà ẹ mo ní àwọn ọmọ ńkọ́ kò kọ́kọ́ dáhùn pàtó wá pé àwọn ọmọ ńkọ́ ó ní wọn lọ sí lẹ́sìn níbo so àwọn ọmọ mi wà ní Adó ó jẹ́ kán rí mi ó ní o ti plan pé weekend ṣé òun lò bí láti ìgbà tó ti. ẹ dúró yes sir. mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín lọ́sẹ̀ tó kọjá. okay sir. mo ní sẹ́yìn àtìyàwó yẹn ń jà kí lẹ wí fún mi lẹ́sìn gbà náà. a ní misunderstanding but àparí ẹ̀ so ìgbà tá a ní misunderstanding. mo wá béèrè lọ́wọ́ yín pé ìgbà wo lẹ lọ lé kẹ́yìn. bẹ́ẹ̀ ni sir. èsì wo lẹ fún mi. mo máa ń lọ lé regularly sir ó dẹ̀ wá sọ́dọ̀ mi regularly gbogbo àwọn ọmọ tó wà lọ́fíìsì mi ló mọ̀ kì í ṣe ọ̀rọ̀ bójúbójú she used to come to my office. ọ̀sẹ̀ tí ẹ rí wọn lọ́dọ̀ pásítọ̀. ó sì wá sọ́dọ̀ mi ọ̀sẹ̀ tí mo rí wọn lọ́dọ̀ pásítọ̀. bó ni wọ́n ti ń ṣiṣẹ́ ńgbà náà. ó ṣiṣẹ́ ní ọgọ̀tún ìlàwẹ̀ náà sì ni so ó ní oríṣiríṣi ọ̀nà kọ́lọ́yí tó lè gbà ó lè sọ pé òun wà ní morning ó lè sọ pé òun wà ní night so mo lè máa ń so kò fẹ́ dàbí pé mo ń wà díẹ̀. ṣé ẹ sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ tí ẹ rí wọn bẹ̀. we call every day every time. ṣé ẹ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni sà. irú ìgbéyàwó wo lẹ ṣe. a ṣe tradition kí ló pé engagement so bàtà lè ṣe engagement a lè lọ ṣe registry ní Ìṣẹ̀ọ̀rún local government. lọ́dún wo. ní ọdún 2008. ẹ̀rí dà fọ́tò dà. mo ti gbogbo ìkan tó ṣẹlẹ̀ pé ìgbà tó fẹ́ kẹ́rù lọ́gbà yẹn àti fọ́tò àwọn ọmọ àti fọ́tò táyà gbogbo àkósojú kan nínú album ló wà inú album kan ló wà tádàbẹ́ tébù ní sitting room. so. ṣé eléyìí tẹ́ ẹ lẹ̀ mára ògiri inú ilé ni. ó ti kó gbogbo ẹ̀ sà. ṣé ok wọ́n ti kẹ́rù lọ sọ́dọ̀ pásítọ̀ kó tó di pé ẹ rí wọn. no kò tí kọ́ ẹ̀rù lọ sọ́dọ̀ pásítọ̀ mo ní bàtà ní misunderstanding so ìkọ́ tó lè fa misunderstanding ni pé ẹ jẹ́ kí ṣe ọ̀kan tó fa misunderstanding kó tó di pé ó ní mo ní good rapport pẹ̀lú family wọn ó ní àwọn ló dẹ̀ ń ṣe ó ní àwọn ló ń ṣe wọn torí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ti kú so ó ní òun fẹ́ kí èmi àti wọn máa ní ká máa ní ọ̀rọ̀ papọ̀ kó má lọ gba àbòdè fóun secondly wọ́n pásọ̀ yẹn fún ní kí ni ó pè ó ṣe àgbélébù mo rí nínú wardrobe nínú room ó gbé àgbélébù sínú ìgò wọ́n dẹ̀ gbé ṣéènì sí lọ́rùn mo ṣe ṣí nìyẹn. báwo lẹ ṣe mọ̀ pé pásọ̀ yẹn ló ṣe é. èmi ò bá pásọ̀ lè ló ṣe o so mo ṣe ṣí wardrobe mo ṣe rí kíní ẹ̀ nìyẹn báwo ṣe máa rí àgbélébù àti cross lórí nínú ìgò mo wá pé ay kí ni eléyìí ṣe níbí I was scared kí ló ń ṣe níbí
ó wá ní torí àwọn ọmọ wo ní mo ní apẹ́ nílé wa mo ní kò sí problem kan fún anybody ní ìdílé wa tó bá dá pé èmi ló bí ọmọ yìí fún mo ní kó gbé ìgò jáde kúrò nínú bíi pé kò sí kò tó lè ṣe. kí ló mú kí ìyàwó yín kú lọ́dọ̀ yín tó lọ rèé gbélé mù rèé. pásọ̀ kan wà pásọ̀ yẹn òun ni òun àti ẹ̀jẹ̀ kọ́kọ́ ti jọ ń dètì ara wọn ní Ìsẹ̀ so òun àti ẹ̀lọ́jọ́ tó máa òun náà pè ní pásọ̀. ẹ má mà ṣe ẹlẹ́rìí ń tẹ̀. mo ní ẹ̀rí pọ̀ ní gbogbo Ìsẹ̀ gbogbo Ìsẹ̀ ló mọ̀ bó mo sọ yìí kì í ṣe ọ̀rọ̀ bójúbójú so pásọ̀ Samson Ògúnjìmí wọ́n lè kúrò níṣẹ̀ ní wásádó pé kó má ṣe ṣọ́ọ̀ṣì mọ́ níṣẹ̀ pásọ̀ tí mo sọ yìí so ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tó jẹ́ ọ̀gá kwaya wọn ló sọ details fún mi pé torí ìyàwó ẹ̀gbọ́n mi ni ó wá sọ pé lágbájá pé ṣe é mọ̀ pé ìyàwó yìí ń ṣe báyìí. ṣẹ́yìn wá lọ rèé bá pásọ̀ yẹn ń gbà náà. mo lọ bá ìyẹn kò dọ̀rọ̀ ìjà gbọ́n dídí báyẹn ó dọ̀rọ̀ ìjà tó bá rí ní pátí máa táàkì ẹ̀ pé ilé tó ń dùn ò fẹ́ bàjẹ́ ò pọ̀rọ̀ oríṣiríṣi rọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ mọ́ kí tí mo sọ yìí mo lọ bá tí mo lọ attack ẹ̀ ní I saw him at ní the apostolic tó wà ní Emure àbí tó wà ní Ìsẹ̀ lọ́wọ́ ṣe pàtí ó dẹ̀ wá síbẹ̀ mo dẹ̀ lọ bá ń bẹ̀ àwọn èèyàn mo fẹ́ nà lọ́jọ́ yẹn bọ̀dọ̀ àwọn èèyàn pé ká fìfì sílẹ̀ pé kó má dà pé mo fẹ́ bá dá pàtí rú so òun ló gbé ìyàwó yẹn tó lọ gbalẹ̀ fún Emure nígbà yẹn kò tẹ́tí mọ pásọ Ọláyínká Dáúdù rárá ìgbà tí ìjà dé láàrin òun àti ìgbà tó yẹ òun àti torí ó jẹ́ tó máa ń ka báìbù ó mọ̀ bó ṣe máa ń ṣí báìbù kíákíá. ta ni. ìyàwó mi yẹn very fast reading báìbù rí dání so òun náà fi ń gbé kiri so bó ti wá ní tó bá dẹ̀ gbàdúrà nínú ilé ògiri ilé dàsí méjì. ta ni. ìyàwó mi yẹn sà so ẹ rò pé ẹ lè fún kò lè fún yín lára pé o ṣerú kan bẹ́ẹ̀ yẹn tí wọ́n lè ti sọ fún yín ọjọ́ kan tí wọ́n wá rí pé òun pe pásítọ̀ Ògúnjìmí Samson Abésùpínlẹ̀ tó ń pè ó wà lórí bed mo lọ sí sit room ó ti receive call ó tilẹ̀kùn ó ní wọ́n máa receive call fún odidi 45 minutes omíta ló pè ó ní pásítọ̀ yẹn ń pè ẹ́ mo ní ọjọ́ tó mo ti dálé ayé mo ní èèyàn ló máa ń pe pásítọ̀ ẹ̀ dáàdi ẹ̀ gbàdúrà fún mi mo ní báwo ni èèwọ̀ pásítọ̀ àti máa pẹ̀ fún 45 minutes kílẹ̀ sọ asọ̀rọ̀ yẹn di dàrú náà ló jẹ́ yẹn àtúparí ẹ̀. ta lẹ fẹjọ́ rẹ̀ sùn. ó pọ̀ lóríṣiríṣi mo fẹjọ́ ẹ̀ sùn torí ìyá ẹ̀ ti kú àti bàbá ẹ̀ ti kú mo máa gbéra mo máa lọ sí ìṣì máa lọ bá àwọn fámìlì mọ́mì ẹ̀ tó dé kò fẹ́ kí n máa bá àwọn fámìlì dádì sọ̀rọ̀. àwọn fámìlì wo lẹ lọ ń bá lùsì. sá. àwọn fámìlì wo lẹ lọ ń bá lùsì. mo ń bá chief Adélẹ́yẹ òun ló jẹ́ ọkùnrin kan tó wà ní fámìlì ìyá ẹ̀ ní láàbọ̀ àbúrò ìyá ẹ̀ so àbúrò mọ́mí ẹ̀ náà tó wà ní Ìbàdàn ìyẹn sista Tósìn màá tún pè wọ́n kíkọ́ bẹ́ẹ̀ lé làbúrò wọn láti pé kí n ní sùúrù pé kí n má jà àbúrò mọ́mí ẹ̀ náà tó wà ní Ìkẹrẹ́ Mrs Adéwùmí mọ́mí Tolú tó wà ní Ìkẹrẹ́ tó rẹ̀ matron. àwọn kan kọ mẹ́sẹ̀gì sórí TikTok wọ́n ní yes it's true ọmọ ẹ̀dẹ́mà I hear the issue because I am from Ìsẹ̀kìtì. so gbogbo sórí mo sọ kò jáde òjì fún Ìsẹ̀ gbogbo wọn ló mọ ọkọ tó ṣẹlẹ̀ so mo lọ bá mi sísẹ Adéwùmí ní Ìkẹrẹ́ matron ni wọn bọ̀tọ̀ ti sáyà. ṣe é parí ìyẹn ń gbà náà. sá. ṣé jà ìyẹn àti. ẹsẹ̀ tù. bẹ́ẹ̀ ni sá. ṣé lẹ́yìn ìgbà yẹn àbí ẹ ti bí gbogbo ọmọ tán. àti bímọ tán àti bímọ méjì tán. ìgbà tí ẹ wá sẹ́tù. èmi ló fi sọ pé ọmọ méjì péré ti sókè gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn sí ó fẹ́ bí sí bọ̀tẹ̀ mi lọ pé méjì yẹn sí ókè. bó làwọn ọmọ méjèèjì wà báyìí. ọ̀dọ̀ pásítọ̀ Dáúdù Ọláyínká Dáúdù náà wà sá. ìyẹn pásítọ̀ tí. bẹ́ẹ̀ ni tó ṣe ìpàdé tó mọ ibi tó ti wá tó lọ fi. ṣùgbọ́n ó dà pé ńgbà tí ẹ̀yin àti ìyàwó yín yẹn jà. bẹ́ẹ̀ sà. níṣẹ̀. bẹ́ẹ̀ sà. tẹ́lẹ̀. bẹ́ẹ̀. ẹ ti kọ́. mo kọ́ sà àkọ́ra. bóyá kan tó di pé wọ́n bá pásítọ̀ ilé ìparí. àkọ́ra sà. ó dà ẹjẹ́ agbọ́rọ̀ yìí. mi ti fẹ́. okay all right sir. ẹjẹ́ agbọ́rọ̀ yìí.